A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Láìpẹ́, pẹ̀lú recharge card ẹgbẹ̀rún kan náírà, iye ìpè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe àdínkù sí 60 ìṣẹ́jú látorí 90 ìṣẹ́jú. Iye àtẹ̀ránṣẹ́ SMS yóò dínkù. Bákan náà ni dátà náà yóò dínkù sí 1.9 GB látorí 2.5 GB. Pẹ̀lú bí àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC ṣe buwọ́wọ́ lu àlékún 50 nínú 50% tariff hike fún àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀, ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni ó ti fẹnukò wípé wọ́n ti túbọ̀ mú ayé nira. Ǹjẹ́ ọmọ orílẹ̀-èdè lè fi ara da èyí bí? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìyáàfin Beatrice Ekweremadu, aya igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ àná, Sínátọ̀ Ike Ekweremadu ti gba ìyọ̀ǹda kúrò nínú ọgbà ẹ̀wọ̀n United Kingdom. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní Beatrice tí wọ́n dá ẹ̀wọ̀n ọdún 5 fún ní UK ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà lánàá. Ìlú Àbújá ni ó wà báyìí. Ìròyìn jábọ̀ wípé ìdùnnú àti ayọ̀ ń lọ lọ́wọ́ ní ilé ẹbí rẹ̀ ní ìlú Nkpu, ìjọba ìbílẹ̀ Aniri, ìpínlẹ̀ Enugu. Beatrice àti ọkọ rẹ̀ ni wọ́n rán lọ ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí ó dá lórí yíyọ ẹ̀yà ara organ harvesting and trafficking nínú oṣù karùn-ún ọdún 2023. Tọkọ-tìyàwó yìí ni wọ́n gbìyànjú àti ra kíndìnrín lọ́wọ́ ọ̀dọ́mọkùnrin kan láti fi rọ́pò ti ọmọ wọn Sophia tí ó wà lórí àkẹ́tì àìsàn. Beatrice Ike àti dókítà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Obinna Obeta ní ilé-ẹjọ́ UK rán lọ ẹ̀wọ̀n lórí bí wọ́n ṣe dìmọ̀pọ̀ fẹ́ yọ ẹ̀yà ara ọmọ ọlọ́mọ. Ike gba ẹ̀wọ̀n ọdún 10, Beatrice gba ọdún 5 pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ wípé ara rẹ̀ kò le. Ìdájọ́ yìí jẹ́ ìdájọ́ àkọ́kọ́ lábẹ́ òfin tuntun UK Modern Slavery Act ọdún 2015. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti buọwọ́ lu ìgbanisíṣẹ́ olùkọ́ 500 recruitment of 500 teachers láti State Basic Education Board (SUBEB) láti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Emmanuel Iyamu ni ó ṣe ìkéde yìí lónìí Ọjọ́rú ní ìlú Benin lẹ́yìn tí ó gba iṣẹ́. Iyamu ní Okpebholo ṣe ìbúra fún ní ọjọ́ Ajé lẹ́yìn tí ilé ìgbìmọ̀ buwọ́wọ́ lu ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná. Kọmíṣánná tuntun yìí tẹnumọ́ bí ìṣèjọba Okpebholo ṣe mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Ó fi kún un wípé nípele ìpele ni ìgbanisíṣẹ́ yìí yóò wáyé láti dí àwọn àlàfo tí ó ṣí sílẹ̀ ní àwọn ilé-ìwé ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti fún Ààrẹ Bọ́lá Tinubu ní wákàtí 48 láti fi dá àlékún owó ìpè padà. Nínú àtẹ̀jáde ni SERAP ti ní bí ìjọba Tinubu bá kọ̀ láti ṣe èyí, á jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún á dé ilé-ẹjọ́. Gẹ́gẹ́ bí SERAP ṣe ṣàlàyé, ìṣèjọba Tinubu àti àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ gbọ́dọ̀ dá àlékún tí wọ́n ṣe sí owó ìpè àti dátà lọ́nà àìtọ́ padà bí wọn kò bá fẹ́ fi ojú ba ilé-ẹjọ́ lórí àlékún 50% tí wọ́n ṣe sí owó ìpè. Ọjọ́ Ajé ni àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC buọwọ́ lu àlékún 50% pẹ̀lú àwáwí láti lè mú ìdàgbàsókè bá iṣẹ́ wọn. NCC fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọdún 2013 ni àlékún ti bá owó ìpè kẹ́yìn. Pẹ̀lú gbogbo àlékún tí ó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè, wọ́n ní èyí yóò fún àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ ní àǹfààní àti ṣe àgbékalẹ̀ ohun amáyédẹrùn fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjàmbá kan wáyé ní ìpínlẹ̀ Anambra níbi tí ọ̀gbẹ́ni kan ti dáná sun ìyàwó rẹ̀ lẹ́yìn èdè-àìyedè tí ó wáyé. Ìyàwó yìí padà di olóògbé látàrí ọgbẹ́ tí ó jinú tí iná yìí dá sí i lára. Àfihàn fídíò kan jẹ jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó ṣe àfihàn bí obìnrin yìí ṣe ń yí nílẹ̀ bí iná ṣe jó ara rẹ̀ tí ó sì ń gbé ọkọ rẹ̀ ṣépè fún ìwà tí ó hù. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọkọ yìí fi ẹ̀sùn kan ìyàwó rẹ̀ wípé ó ń yan àlè. Èyí ni ó dá gbọ́nmi-sí-omi-ò-tó sílẹ̀ láàrin wọn. Bí àríyànjiyàn yìí ṣe ń lọ lọ́wọ́ ni ọkọ súré da epo bẹtiró sí ìyàwó rẹ̀ lára tí ó sì dáná sí i gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n gbé obìnrin yìí dìgbàdìgbà re ilé-ìwòsàn ní ọjọ́ kan náà kí ó tó jọlọ́run nípè lówùúrọ̀ ọjọ́rú. Agbẹnusọ ọlọ́pàá SP Tochukwu Ikenga fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọkọ rẹ̀, ìwádìí sì ti bẹ̀rẹ̀ fún lórí ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn alámòójútó ìrìnàjò ní orílẹ̀-èdè United States Immigration Authorities ni wọ́n ti fún ní àṣẹ láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tí wọ́n fi ara ṣoko sí ilé-ìwé, ilé-ìjọsìn àti ilé-ìwòsàn lẹ́yìn tí ìṣèjọba ààrẹ Donald Trump yí òfin padà fún àwọn tí kò ní ojúlówó ìwé ìgbélùú. Department of Homeland Security tí ó ń ṣe àmójútó àwọn ẹnu ibodè ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde, bí wọ́n ti tẹnumọ́ pàtàkì pípalẹ̀mọ́ àwọn wọ̀nyí kúrò ní ibi tí wọ́n ti ń sá fún kí wọ́n má bàa fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn ọ̀daràn kò lè ní àǹfààní àti sá pamọ́ sí ilé-ìwé tàbí ilé-ìjọsìn Amẹ́ríkà nítorí kí ọwọ́ pálábá wọn má bàa ségi. Wọ́n ní ìṣèjọba Trump kò ní de ọwọ́ àwọn agbófinró láti má ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Àṣẹ tuntun tí adelé akọ̀wé DHS Benjamin Hoffman gbé jáde ni ó tẹnumọ́ àwọn tí kò pójú òṣùwọ̀n jákèjádò orílẹ̀-èdè. Àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ń gbé ìgbésẹ̀ tako òfin yìí. Center for Law and Social Policy ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ yìí yóò lẹ́yìn fún àwọn ẹbí arìnrìn-àjò, pàápàá jùlọ àwọn tí ọmọ wọn ti dọmọ onílùú. Ẹgbẹ́ yìí fi ẹ̀hónú wọn hàn wípé òfin tuntun yìí lè dènà kí ẹbí má ní àǹfààní sí ètò ìlera, ètò adójútòfò àti ètò ẹ̀kọ́. Bákan náà ni àwọn adarí ẹ̀sìn náà fi ẹ̀hónú wọn hàn tako òfin yìí. Níbi ìsìn àdúrà fún ìbúra Trump ní Episcopal Bishop of Washington ti rọ ìṣèjọba tuntun kí ó ní ojú àánú sí àwọn arìnrìn-àjò pẹ̀lú àwọn aláìlágbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Omidan ẹni ọdún 23 láti orílẹ̀-èdè Turkey, Turkish OnlyFans model Ezra Van Dan, tí gbogbo ènìyàn mọ̀ sí Azano AV, ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú látàrí bí ó ṣe lérí níṣẹ́jú aráàlú láti ní ìbálòpọ̀ pẹ̀lú 100 ọkùnrin láàrin ọjọ́ kan. Van Dan ni a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá Istanbul fi sí àhámọ́ lẹ́yìn tí ó sọ ìgbésẹ̀ rẹ̀ ní gbangba, tí wọ́n ní èyí jẹ́ ìwà tí kò bójú rí àti ìwà ẹlẹ́gbin, obscene and damaging to the country's morals. Ọjọ́ 14 oṣù Kínní ọdún 2025 ni omidan mọ́dẹ́lì yìí gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ láti kéde èròǹgbà rẹ̀ àti ṣe àkàálẹ̀ fídíò ìbálòpọ̀ tí ó gba àkókò jùlọ kí ó sì ṣe àfihàn rẹ̀ lójútáyé, day-long sex section and broadcast it live in an attempt to break record in Turkey. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Brit Bonny Blue ní òun ti gba àmì ẹ̀yẹ ẹni tí ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tí ó pọ̀ jùlọ láàrin wákàtí 24, ṣùgbọ́n ọ̀rọ̀ Van Dan yìí ni aráàlú tètè rí, tí wọ́n fi pe àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá Istanbul. Làwọn náà bá bẹ̀rẹ̀ ìwádìí kí wọ́n tó ká a mọ́ ilé ìwòsàn kan níbi tí ó ti ń retí àti ṣiṣẹ́ abẹ cosmetic surgery ní Ataşehir. Àkàálẹ̀ CCTV ni ó ṣe àfihàn bí wọ́n ṣe ń wọ́ bọ́lẹ̀ láti orí àtẹ̀gùn pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́pàá obìnrin méjì tí wọ́n ká ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ọkọ rẹ̀, Pendra Beda Van Dan, ẹni ọdún 25, kí wọ́n tó padà yọ̀ǹda rẹ̀. Nínú àwáwí rẹ̀ nílé-ẹjọ́ ni Van Dan ti ní kí wọ́n fún òun láàyè láti ṣe ohun tí ó bá fẹ́, níwọ̀nba ìgbà tí òun kò bá ti ṣe ẹnikẹ́ni níjàmbá, kí wọ́n má dá òun lẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.